bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àmàtí jìyà àdópin ìyà o àti sunsun àti kan ògiri ó má di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún àkọjá òkùnkùn ájímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. ó di láéláé pọ́npá ó mà di láéláé pọ́npá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ nítorí náà wá pè lónìí o pé kí àwọn àgbààgbà kí wọ́n dìde bí ológun kí wọ́n rántí àwọn àrọmọdọ́mọ wọn tí ń bọ̀ lẹ́yìn àwọn tó yẹ kó jàjà fún ilẹ̀ Yorùbá kí wọ́n dìde o àfàìkò sọ̀rọ̀ yín wọ́n ti ń gbé báyìí wọ́n fẹ́ gbé sẹ́ǹkùlé Yorùbá náà mò ń bọ̀. onírẹ̀wá tá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àtùpàgbé onígbọ̀n o bí ẹ bá sùn ẹgbẹ́. àwọn tó yẹ kó dúró òun náà là ń fàsìkò yìí fẹ́ pè lónìí wípé àìfẹ́ dúró yín àìkòfẹ́ dúró ti Yorùbá yín ohun tí ó mà dálẹ̀ nílẹ̀ Yorùbá ìjágbára yín ó kà báyìí mò ń padà bọ̀. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lẹ́gbẹ̀ lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. àfi kí àwọn tó yẹ kó gbọ́hùn wa kí wọ́n tètè gbọ́ báyìí o káwọn náà tètè pa kítí mọ́ra kí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe nílẹ̀ Yorùbá láì kò jẹ́ bẹ́ẹ̀ a ò mọ tó lè padà ṣẹlẹ̀. ọ̀yìká rẹ̀ ò ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn yìí pé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn yìí pé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. àní kí ọjọ́ ayọ̀ tòní kọjọ́ ayọ̀ wa lè súnmọ́lé kí ọjọ́ ayọ̀ wa tó súnmọ́lé kó lè tẹ̀ wá lọ́wọ́ òun náà la ṣe ń fún tètè la ṣe ń fún rere la ṣe ń pariwo síta wípé kí Yorùbá ó wo ibi tó yẹ kí wọ́n wò kí wọ́n ṣe tó yẹ kán ṣe lásìkò síwájú kó tó bọ́ sẹ́yìn mo mà kó nílé mo kàlejò mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá mi ọba tó tún gbà mí láyè lónìí láti wá sí ojú ìwòran yín ṣe ẹ kú lé báyìí là ń kára lé o ẹ káàbọ̀ báyìí náà là ń kérò ọ̀nà ẹ mà kú lé láti ìrìn àjò kékeré tí mo sáré rìn pápápá mo dúpẹ́ fọlọ́dùmarè pé ó tún ṣọ́ mi dé láyọ̀ kó lè dáa náà là bá lọ láìpẹ́ ẹ mọ̀ ń tá a bá lọ kí ilẹ̀ Yorùbá ó lè gbòmìnira náà ni. tó síwájú kí n tó máa bẹ́tò tòní lọ ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí bá a ti máa ń sọ ń gbogbo ìgbà ẹ bá wa tẹ̀ ẹ́ bákan náà ni pé àmì aago tó wà ń bẹ̀ ni ẹtẹ̀ yẹn náà eléyìí ni wọ́n ń pè ní notification bell ṣe rí tẹ́ bá ṣe nǹkan méjèèjì tá a ní ẹ ṣe yìí gbogbo ìgbàkígbà tí a bá ti ń ṣe ètò bọ́ sórí ìkànnì wa yìí BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV
kedere báyìí lẹ́ẹ̀máa wò ó kedere lẹ́ẹ̀máa wò ó torí wọ́n gbé wá fún yín wípé BGI TV tún ti fi ètò kan síta. Bákan náà ni pé a wà lórí Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ ní Facebook page wa. A wà lórí Instagram náà Gbàgede Ìmọ̀ _22 la wà. Mi ò fẹ́ ká fi ẹjọ́ ṣègbè, mi ò sì fẹ́ ká sọ iléyá, mi ò fẹ́ ká sọ di lépẹ́ lónìí nítorí pé omi pọ̀ lámù ọ̀rọ̀ sì pọ̀ níkùn tó wù mí kí n dálẹ̀ lónìí fún gbogbo Yorùbá. Ọ̀rọ̀ náà ń sọ, ó ń ṣe mí ní sọmí jáde, ó ní mo ṣe fẹ́ sọ tèmi fẹ́ sọ lónìí. Ohun kì í kúkú pa gbogbo, gbígbó ajá báyìí ni kì í pajá, kíkọ́ àgbò wọ́n ní kì í pàgbò. Gbogbo ẹni tó bá sọ pé káwa máa lọ ká má dé, òun náà là ní dé bá. Èmi ò ní sọ tí ó pa mí o torí mi ò ní rí àgbàlagbà fín. Àmọ́ lónìí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Ní àná nínú àjò tí mo wà ni mo wo orí YouTube ni mo rí fídíò kan níbi tí àwọn Ohanaeze Ndigbo, àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò tí wọ́n ti parapọ̀ tí wọ́n lọ sí Aso Rock tí wọ́n rèé bá olórí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Muhammadu Buhari. Kí ni wọ́n lọ ṣe? Wọ́n ò lọ kí o, wọ́n lọ nítorí Nnamdi Kanu. Wọ́n lọ nítorí báwo ni ìjọba ṣe lè fi Nnamdi Kanu sílẹ̀. Látijọ́ yìí ló sì jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n gbé Nnamdi Kanu lọ sí kóòtù ní àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ń dúró tì ní wọ́n ń lọ, kì í ṣe pọ́n fẹnu sọ, àwọn náà ń lọ sí kóòtù lọ dúró tì gangan ni. Eléyìí mo sunkún lánàá nígbà tí mo wo ètò yìí, mo sunkún, omi bọ́ lójú mi. Kí ló jẹ́ kó mi bọ́ lójú mi ni wípé mo ń wò lọ́kàn mi pé kí ni àwọn ẹni yìí fi ṣorí tílẹ̀ Yorùbá ò fi ṣorí? Níbo ni Yorùbá ti bùkù táwọn ẹni yìí fi bù tán? Báwo làwọn ẹni yìí ṣe láyà tí Yorùbá ò ní? Kí ló dé táwọn ẹni yìí ṣe ń tó tọ́ tí Yorùbá ò ṣetán láti ṣe ń tó tọ́? Àwọn àgbààgbà wọn ń gbóhùn sókè, wọ́n dúró ti ọmọkùnrin yìí ní gbọ̀ngbọ̀n. Mọ́ tún táwọn Yíbò ti pa ńlẹ̀ yìí ni níbi wọ́n ti fẹ̀hónú tí wọ́n hàn. Wọ́n ń pa wọ́n, Yíbò náà ń pa tí wọ́n ní. Wọ́n ń fìyà jẹ wọ́n, Yíbò náà ń jólé police station, wọ́n ń jó bẹ̀wọ̀n. Pẹ̀lú ẹ̀ náà àwọn olórí wọn tún sì sọ pé àwọn wà lẹ́yìn wọn. Ẹ̀rù ò bà wọ́n, wọ́n dúró tì wọ́n ní dídúró tì pátápátá. Wọ́n tún wá lórí láyà, wọ́n ṣàyà gbàǹgbà, wọ́n ṣara wọn ní 2, 3, 4, 5, 10. Wọ́n kóra wọn lọ sí Aso Rock lánàá. Wọ́n sì rí pé àrídájú ni àwọn rí olórí orílẹ̀-èdè Nàìjíríà. Kódà wọn ò bẹ̀rù tó lè ṣẹlẹ̀ sáwọn. Wọn ò bẹ̀rù bó lè ní kí Fúlàní wá pa wọ́n mọ́bẹ̀. Wọn ò bẹ̀rù wípé wọ́n lè ro àwọn lóyè. Àwọn ẹni yìí jẹ́ kó yé búbù wípé ń táwọn wá ṣe níbí kì í ṣe ti kíkí ẹ o. Àwọn wá ń torí ọmọ àwọn tó gbé sígbèkùn tí a mọ̀ sí Nnamdi Kanu. Wọ́n nítorí ẹ̀ gan làwọn ṣe wá. Wọ́n làwọn wá rọ̀ Muhammadu Buhari báwọn fi ọmọkùnrin yìí sílẹ̀. Ọ̀nà òṣèlú tó ló fẹ́ gbégbà fífi sílẹ̀ yìí gan àwọn fẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n sàrípò àrídájú wípé ó fi ọmọkùnrin yìí sílẹ̀. Eléyìí wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Àwọn olórí Yorùbá ń bó la wà, níbo la dé dójú ó, àwọn wo la dáadáa. Ǹjẹ́ tí àwọn ǹjẹ́ nǹkan tí Ìgbòho ti ẹ̀ ṣe, ǹjẹ́ a rí Yorùbá, ajálágbàgbà Yorùbá kan tó ti ẹ̀ rí bí nǹkan tó tọ́? Ǹjẹ́ a rí bí nǹkan tó tọ́? Ṣé ń ṣe kọ́ là ń rí bí ẹni kó fẹ́ dàdúrú ni? Àbáwá ayároko sí abẹ́ oúnjẹ tiwa pé kó jẹ tiwọ́ má dàrú. Ṣé òun kọ́ là ń ṣe? Àgbààgbà Yorùbá, mo ti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ 2, 3 ni mo ti ń bọ̀dọ̀ sọ̀rọ̀ bọ̀. Mo dákẹ́ lórí ẹ̀yin àgbààgbà. Àmọ́ gbà tí mo rí, nígbà tí mo rí táwọn Ohanaeze Ndigbo ṣe yìí, ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tó ga. Ọmọkùnrin wà níbi tó wà, tó bá jẹ́ ọmọ Haúsá, ó ní Ìgbòho. Tí Yorùbá kan wá jẹ́ pírẹsidẹ́ǹtì, tí wọ́n tì mọ́ ibi tó tì mọ́ yẹn ní Benin, mo fọ́nà búra wá ti rìlíìsì Ìgbòho. Mo fi Olódùà búra torí pé àwọn Haúsá lẹ́jẹ̀ wọn lọ́jọ́ wọn ni wọ́n máa kóra wọn jọ
lọ́gàlọ́gà lágbàlagbà lólórí ní sultan ní emir sí emir ni wọ́n máa lọ bá president yẹn wọn ò nígbọ̀n bá fún lọ́rùn tí wọn ò jù gbádùn ló máa ní kan fọmọ wọn lẹ̀ fún wọn. òun náà làwọn Ànísè náà tún ti mẹ́sẹ̀ bọ̀ yìí. ẹ wo bí ẹjọ́ Nnamdi Kanu ṣe le tó. Ànísè máa ń padà sọ́dẹ̀rọ̀ mọ́ lọ́wọ́ bọ̀ rí. UN ṣe tiwọn wọ́n fún president Nàìjíríà query. Ànísè náà tún fúnlẹ̀ mọ́ wọ́n tún fúnkùn mọ́ lọ́rùn ní ibí yìí. Ẹjọ́ ta ló dá sọ̀rọ̀ Sunday Igboho lẹ́yìn àwọn ọ̀dọ́ tá à ń pariwo lẹ́yìn àwa tá à ń pariwo ẹnu tá ń bá wa dá sí i. Ṣebí láìpẹ́ ìlagbọ́ tí Ọọ̀ni of Ifẹ̀ sọ pé àwọn lọ sọ́dọ̀ Buhari rán àwọn sí Ìgbòho pé kó panu mọ́ kó yé sọ̀rọ̀ yẹn mọ́ àwọn sì sọ fún kó gbọ́ ẹni yẹn kó jọ lórí ilẹ̀ Yorùbá pátápátá olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá nù. Láìpẹ́ yìí òun la gbọ́ tí Aláyélúwà ikú bàbá yèyé kábíyèsí ti ìlú Ọ̀yọ́ kí ni wọ́n sọ Aláàfin ǹjẹ́ wọ́n ti dárúkọ pé àwa ìtẹ́ rí yìí o adúró ti Ìgbòho. Àwọn tí wọ́n jẹ́ senators ilẹ̀ Yorùbá ẹ gbọ́ kí wọ́n sọ̀rọ̀ lórí Ìgbòho gbogbo wọn sá wọn ò fẹ́ kí wọ́n mọ̀ àwọn pẹ̀lú Sunday Ìgbòho. Àwọn ẹni yìí pẹ̀lú gbogbo tútí Nnamdi Kanu àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ti pa bí àwọn sójà ṣe pa wọ́n làwọn náà ń pa sójà padà. Ìgbòho ò pẹ́ nìkan kódà kò pé ṣe anybody. Pẹ̀lú ẹnu àwọn ẹni yìí dúró wọ́n sọ pé ọmọ àwọn ni. Ẹ wo tí mò ń sọ mò ń bọ̀. This is the first group of visitors the president would be meeting after receiving the American Secretary of State at the presidential villa upon his return from an official trip. The group, under the aegis of highly respected Igbo greats, is led by First Republic parliamentarian and former Minister of Aviation, Chief Mbadzulike Amechi. The situation in the southeast, which he describes as painful and pathetic, is an increasing concern, he laments to the president. He is asking that the president considers a political rather than military solution to the situation and release the leader of the indigenous people of Biafra, Mr. Nnamdi Kanu, to him to save businesses and the education sector from utter collapse in the region. He assures that he would exert control over the IPOB leader as a highly respected man in Igbo land. Having heard the submissions, the president admits that making a decision is difficult, but he would consider the group's request. According to a statement released by the special advisor to the president on media and publicity, Mr. Femi Adesina, the president says that the group has made an extremely difficult demand on him as leader of the country. In his words, the implication of your request is very serious. In the last 6 years since I became president, nobody would say I have confronted or interfered in the work of the judiciary. God has spared you and given you a clear head at this age with very sharp memory. A lot of people half your age are confused already, but the demand you have made is heavy. I will consider it. It would be recalled that last month, the Attorney General of the Federation and Minister of Justice. Ilẹ̀kẹ̀ pọ̀ ń gbó kí ṣọ̀gbó tó yan kele láàyò ọ̀pọ̀ igi ní bẹ ní gbóká tó fi gé ọmọ gbẹgbẹ̀dù ilé ìwé Calvary tí ń bẹ ní Arepo ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta mọ́gbà kákọ́ ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé tó yanrantí tí ò lábùlà àní tẹ̀gọ́ ní ẹ̀ ilé ìwé Calvary ní ẹjẹ́ àgbé fún o yàrá ìkówé sí tó kún fọ́fọ́ fún ojúlówó ìwé yàrá àṣedọ́rawò tó ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí ìmọ̀ ìjìnlẹ̀ bíbá yàrá ìkàwé tí ń pe ọmọ wá kàmí dánwò ńlọ́bì ìyá ọ̀kẹ́rẹ́ àyè ìgbaniwọlé ń bẹ sí àwọn yàrá ìkàwé bíi ìwé ń derí àbá òṣòfò nursery primary girama kékeré tòun girama àgbà ìjọba lù ló ń tẹ̀ gbà Calvary Group of Schools ń bẹ ní 125 Calvary Avenue Pipeline Arepo ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọn rèé o @School Calvary tàbí ìkànnì tọrọ yín léka wọn www.calvarygroupofschools.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ kàn sí rèé 08164335641 tàbí 07039884475 Calvary Group of Schools, trust in God. Ṣé ẹ rí ní tí mo wí àwọn tẹ́ ẹ rí tí wọ́n jókòó yìí nítorí Nnamdi Kanu ni wọ́n ṣe lọ
àwọn ò bẹ̀rù, wọn ò fòyà, wọn ò bẹ̀rù wípé bóyá o pírẹsidẹ́ǹtì tiẹ̀ lè sọ pé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn. Wọ́n dìídì lọ sọ fún táwọn fẹ́ ni. Tó bá rìlíìsì Nnamdi Kanu láìpẹ́ yìí kó má yà wá lẹ́nu. Ǹjẹ́ wọ́n ṣetán láti fi Ìgbòho lẹ̀? Ta ló sọ̀rọ̀ lé lórí? Wọ́n á wá máa láwọn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Kí ló dé tẹ̀ ṣe káyé rí? Ẹ̀gbọ́n táyé rí lórí àwọn ẹ̀yìn dìbò. Àwọn ṣe tí wọ́n ayé rí pé wọ́n ṣe, wọ́n ń lọ sí kóòtù, wọ́n ń fojú hàn. Ẹ̀yin a máa lẹ́yìn ṣe ti yín lábẹ́lẹ̀, à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, a lè fi gbogbo ẹnu sọ, ẹ fi gbogbo ẹnu sọ, ẹ jẹ́ ká rí yín. Téèyàn bá ní kọ́lọ́hún lóhun kó jẹ́ kéèyàn náà rí òun. Ẹ̀yin náà ṣe ẹ jẹ́ káyé mọ̀ pé ẹ̀yin náà ṣe nǹkan kan lórí Sunday Igboho, lórí bí wọ́n ṣe máa filẹ̀. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba lọ́ba, ẹ̀yin náà ẹ kóra yín jọ, ẹ lọ Aso Rock, ẹ lọ bèrè ti yín náà. Ẹ̀yin náà ẹ lọ bèrè ẹ̀tọ́ yín, ẹ bèrè ọmọ yín, ẹni kan filẹ̀. Ó làwọn dìgbò ṣe yìí. Tó bá jẹ́ Haúsá ni àwọn àti wọ́n ti ẹni dúró dásìkò yìí rárá. Ẹ mọye oṣù tọmọ lọ́mọ ti ń lò lọ́mbẹ̀. Ìjà yín dẹ̀ wà nù ìjà tọmọ yìí gbé. Ìjà káwọn ọmọ yín má jìyà lọ́la ni. Ìjà káwọn ọmọ yín tẹ̀ ń pè láàrẹ̀ wọn kí wọ́n lè padà jẹ ipò yín yẹn lọ́la, kán lè jọba lọ́la ni. Nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ sì tẹ́ bá gba Fúlàní láyè kí wọ́n gba ipò yẹn lọ́wọ́ yín, ó tún dódìnú ẹ̀rí. Níbo ni ìdílé ọba wà nílọrin láàrin ọmọ Yorùbá? Ẹ fàdílé ọba tó wà nílọrin yọ pé ìdílé tó ń jọba rèé o láàrin ọmọ Ìlọrin tó jọ ọmọ Yorùbá o, irọ́ ni ìdílé Fúlàní ni ó jọba. Ìyí tó wà ń bẹ̀ lọ́wọ́ Fúlàní ni Sùlú Gàmbàrí. Ìyí tí ó tún jẹ lẹ́yìn ẹ̀ ó tún ti wọ́n mọ̀, òun náà gbà lọ́wọ́ bàbá ẹ̀ ni. Látàyé Àfọ̀njá ni Fúlàní ti ń jọba bọ̀. Táàbà wá ṣọ́ra bí wọ́n ti máa jọba ìláyé rèé. Ṣérú ẹ̀ lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ni? Ẹ panumọ́, ẹ kọ̀, ẹ sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Ìyẹn ò tiẹ̀ tó wá dùn mí o. Bí òun ṣe pé ọ̀nà àti gbé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí pé kọ́mọkùnrin yìí jáde àti pé kílẹ̀ Yorùbá, ọ̀nà pé ká lè dádúró, ká lè gbòmìnira, ọ̀nà tó máa fi gbé àwọn tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣubú, ó láwọn èèyàn tó ń dùn ní gbogbo ìgbà. Mo gbọ́ díò kan láìpẹ́ yìí, wọ́n láwọn sáàkì bàbá Bánjí Akíntóyè, wọ́n láwọn yọ kúrò nínú ẹgbẹ́ Ninas. Ìlànà ọmọ Oòduà àwọn yọ kúrò ń bẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ yìí ti gbowó lọ́wọ́ olóṣèlú. Nítorí pé bàbá yẹn kò bá wọn cooperate pẹ̀lú wọn. Ó ní wọ́n ṣe ni wọ́n ṣe sọ pé àwọn yọ. Ní tí wọ́n fẹ́ kó ṣe ni pé kó dálẹ̀ Yorùbá, kó gba owó kọ́bẹ́ báwọn ṣe gbà, kóhun náà ò faramọ́ lóṣèlú, kí wọ́n jọ talẹ̀ Yorùbá, kí wọ́n wá kólẹ̀ Yorùbá sí òbọ̀d, kí wọ́n kólẹ̀ Yorùbá lẹ́rú. Ṣùgbọ́n nígbà tí bàbá rántí ibi tóun máa wọ̀ sùn, tó sì rántí wípé ìjà tóun ń jà lọ́wọ́lọ́wọ́ ìyàjáyé ni kì í ṣe àjàkú. Bàbá yẹn yarí mọ́ wọn lọ́wọ́, kíá ni wọ́n lọ, àwọn yọ dànù, àwọn yọ. Ẹ gbàgbé pé kì í ṣe ẹ̀yin ni ẹ jẹ́ lànà ọmọ Oòduà, ẹ gbàgbé pé gbogbo Yorùbá ní bẹ lẹ́yìn bàbá yìí. Kí ló dé tá a ya afọ́fun pé mu nílẹ̀ Yorùbá? Kí ló dé tá a ní làákàyè tá a lórí? Ṣáwa nìkan ni ìtẹ́ ṣe tẹ́ sáwó lọ́wọ́ tí ò rọ́wọ́ mú tẹ́ kú, tílẹ̀ Yorùbá ó délẹ̀ lè rí. Tẹ́ ṣe tábíọ́lá náà tún bẹ̀rẹ̀ tẹ́ tún tapa Yorùbá ló ta. Ó náà lẹ tún bẹ̀rẹ̀ sọmọ kékeré o, ọmọ yín ni o, Sunday Igboho ọmọ ọdún mélòó, kéwọ́ 50 years ọdún kan fún kó pé 50 years. Ẹ tún mọ̀ ọmọ ẹ̀ tún kó bá nítorí pé ó ti ń lórúkọ. Ẹni bá ṣe eré, ẹni bá rúri àsọ̀re, ntẹ́mi kan fẹ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni. Mo gbọ́ ọ́díò yẹn àná ni mo gbọ́ lórí ìrìn àjò tí mo wà shocked pé Julius Caesar ó ní ẹ̀ tún brute and you too brutus. Àṣàwọn kan lè ya afọ́fun gbé mu tí wọ́n lè máa sọ̀sọ́kúsọ yẹn lẹ́nu kọ́mọkùnrin tó ṣe ọ́díò yẹn tó ṣe. Mo ń bọ̀ ẹ jẹ́ gbọ́ ọ́díò yẹn náà, mo jẹ́ ìtúpọ̀ lẹ́ẹ̀kan sí. Ó yá bá gbé sí ẹnjìníà mi, bá gbé sí kí wọ́n fi jára wọn bọ̀. À ń rí wò nínú ẹ̀rọ ayélujára nísìnyí tí àwọn akíndanidání òpònú àgbàlagbà kan tí wọ́n jókòó tí wọ́n sọ pé àwọn represent ìlànà ọmọ Oòduà wípé Professor Bánjí Akíntóyè àwọn ò recognize wọn mọ́ gẹ́gẹ́ bí olórí tàwọn. Bẹ̀ẹ̀tì nǹkan tí yóò yẹ ká sọ fún wọn ni pé ṣèbẹ́yìn lẹ̀ recognize Professor Bánjí Akíntóyè gẹ́gẹ́ bí ọpọlọ kúkúrú tí ó wà lórí yín àti owó tẹ́ ti gbà lọ́wọ́ àwọn olóṣèlú.
àwa tá à ń jà ìjàgbara yìí professor àwa ní àǹfààní láti fún yín ní bad news because bad news ló máa jẹ́ fún yín ó dẹ̀ máa jẹ́ good news fáwọn ọmọ Yorùbá àtàtà wípé Professor Banji Akintoye remains the only indefatigable and unshakable aṣíwájú of Yorùbá nation whether you like it or not. Bàbá wa Professor Banji Akintoye ni olórí kan tí àwa mọ̀ táwa dẹ̀ ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìgbà tí ẹnìkan sẹ́ndí link yẹn sí mi tí mo wo pé àwọn kan mà ti dìde tó ń sọ kátikàti lórí Facebook, mo wá wo bẹ̀rẹ̀ kan tí mo kàn bá tí ìyá kan tó ṣerun funfun sórí báyìí àtàwọn méjì kan mo kàn ní láti sáré pe Professor Banji Akintoye láti ọ̀dọ̀ wọn. Mo ní ayọ̀ láti jẹ́ kó kí gbogbo wa gbọ́ wípé wọ́n ní lẹ́yìn woman yẹn tó wà láàrin yẹn kí náà tiẹ̀ porúkọ ẹ̀ náà Ṣadé Olúkọ̀yà wọ́n ní woman yẹn nìkan làwọn mọ̀. Wọ́n láwọn méjì tó jókòó sẹ́gbẹ̀ ẹgbẹ́ ọ̀tún àti olè apá ọ̀tún àti olè apá òsì yẹn wọ́n láwọn ò rí wọn rí, àwọn ò tiẹ̀ mọ̀ wọ́n, wọn ò mọ̀ wọ́n from Adam. So ibi ó yẹ kí gbogbo wa náà tá bá ṣe political mathematics 1+2 or 2-2 ó yẹ ká ti mọ̀ pé tá bá ṣe addition and subtraction ó yẹ ká ti mọ̀ pé òṣèlú ni pure òṣèlú. Ó yẹ ká mọ̀ pé election ti ń súnmọ́ 2023 election campaign ó ti ń súnmọ́ díẹ̀díẹ̀ and àwọn olóṣèlú iná wọ́n ní láti prepare soft landing fún campaign wọn tí kò ní sí ẹni tó máa fún wọn ní problem. Wọ́n fẹ́ da yánpọnyánrin lẹ̀ sáàrin wa ni. So gbogbo àwọn tó bá wo kíní ẹ̀ tó fẹ́ máa fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn táwọn kan ní Yorùbá tún ti dé pẹ̀lú ọ̀tẹ̀, mo fẹ́ jẹ́ kẹ́ change notion yẹn. Ṣé rí Yorùbá mo fẹ́ ká change mentality yẹn pé ká máa sọ pé Yorùbá tún ti dé pẹ̀lú ọ̀tẹ̀. Yorùbá kankan ò dé pẹ̀lú ọ̀tẹ̀. Yorùbá wà ń lé pẹ̀lú ọ̀tẹ̀ ni. Yorùbá ń gbé pẹ̀lú ọ̀tẹ̀. Yorùbá wà ń lé. Àwa gangan la lọ kí Yorùbá ń lé. Ṣé rí Yorùbá òde o, àwa la lọ kí o, Yorùbá gangan lọ ọ̀tẹ̀. Sorry to say bẹ́ẹ̀ mi ṣe lè define it because tí ìbá ṣe bẹ́ẹ̀ ni láti ayébáyé la ti ń gbọ́ ní ìtàn. So ìgbà tí a wá ti mọ̀ pé ọ̀tẹ̀ àti Yorùbá wọ́n wà synonymous, ó wá yẹ kí a wá mọ̀ bá ṣe máa live with it, tá ṣe máa mọ̀ pé òkè ọlọ́tẹ̀ náà kù ní ẹ jẹ́ ká wá ṣa àwọn nítorí nǹkan gidi ò kí ń pọ̀. Tẹ́bẹ́ gold bẹ́ẹ̀ ṣe rí yẹn Oscars kò dẹ̀ pọ̀, òkúta lásán lásán tí ẹ̀kan máa ń rí kiri yẹn ní ò ní value, ẹ lè mú dọ́jà kó tà. Gold tẹ́ bá mu. So àwa aṣọ àwọn gold nínú ìran Yorùbá ìyẹn ni irú Professor Banji Akintoye ta lè liking pẹ̀lú late Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àtàwọn èèyàn gidi bẹ́ẹ̀ yẹn ẹ rí pé wọ́n ń pọ̀. Àwa ṣàwọn àwa tá a bá ń tẹ̀lé wọn náà ká kú oríire pa wà lára àwọn gold tí à ń sọ yẹn. Àwa torí èèyàn péréte náà sọ pé ó ń ṣèlú ẹ lè rí gbogbo ẹ wo Taliban náà gbọ́ mélòó gbogbo Afghanistan mélòó gbogbo làwọn tó da ogun nǹkan tó fi gbàlú wọn ń pọ̀. Àwọn tó máa ń ṣe ìlú tó máa ń gbàlú tó máa ń jà fún ìlú wọn ń pọ̀. So mistake tá a ti ṣe tipẹ́ ni pé a lọ ń wá èrò èèyàn dẹ̀ ló yẹ ká wá. Mo rò pé lè gan akọ wa lọ́gbọ́n ká má kàn máa kó irú pẹ̀lú ṣàpà ká máa sọ pé nítorí à ń gbọ́ èrò irọ́. Nítorí nínú platform ti tọ̀dọ̀ ti wá ń bí Yorùbá Nation Global táwọn kan ti fẹ́ ti torí ẹ̀ lọ pokùnso pé eléyìí kò tiẹ̀ wọ́rí ní tiẹ̀ tó bá ẹni tí ó bá ti follow rules and regulations ó máa yọ wọ́n dànù ní bó ṣe yẹ kó rí nìyẹn. Nítorí ẹ̀ ni wọn ò ṣe rí bàjẹ́ látọjọ́. Nítorí Yorùbá tó bá ti wá nǹkan tó bá gbé dání tó bá protect ẹ̀ jealously gẹ́gẹ́ bí Professor Banji Akintoye ṣe ń protect agitation tó ń gbé lọ́wọ́ jealously táwọn èèyàn ò rí hijack mọ́ wọn lọ́wọ́. Òun ló ń fà á tí gbogbo wọn fi ń yapa tó fi ń lọ báyìí tó kó ti parọ́ owó mọ́ wọn rí. Ṣèbó níbi kan tó wà tẹ́lẹ̀ kan tó wá sí lánàá, ṣèbó níbi kan kò ní ìka túnṣe máa sọ̀tàn mọ́. Nítorí pé wọn ò rí bàbá manipulate náà ni. Yorùbá máa ń fẹ́ manipulate èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ni pẹ̀lú àwọn òwe tó ti wà outdated. Kẹ́ máa sọ pé igi yóò da oyọ́nà igi ọ̀hún ò da oyọ́nà okay ẹ ti gbàgbé pé kì í ṣe 18th century la wà mọ́ àti wà ní 21st century o. Tí igi o tẹ́ bá discover pé igi yóò da ẹyọ ni o, tẹ́ bá rí mi ẹyọ ni, tẹ́ bá rí pé gbogbo igi gan ti fẹ́ tán pé gbogbo igi yẹn kò wá sí ètò da, it's better kẹ́ lọ máa lo gas cooker. Ìyẹn máa tún wà ó tún máa wà effective ju iná igi lọ.
so ẹ kó ti mọ̀ pé ó dà pé àwọn eléyìí rádaràda ni wọ́n ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú rádaràda ẹ wá lọ mú nǹkan míì tó máa jẹ́ kó oúnjẹ yín tètè jiná kò sọ̀rọ̀ igi nínú gas cooker tó bá jẹ́ pé stove dẹ̀ ló fẹ́ lọ lò change the system and use another system of cooking so we need to think outside the box ká má kàn máa jẹ́ kí àwọn kan máa fi ọ̀rọ̀ ní Yorùbá máa fi ń ba nǹkan jẹ́ so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Professor Banji Akintoye remains our leader aṣíwájú wa ni àwọn tó bá fẹ́ lọ kú kan lọ kú tó bá wùn ẹ̀ kò ti gbowó ìyẹn ò kàn wá so ayé ń retí àwọn ọmọ yín náà kú ti wá rí àwọn tẹ plant sí gbogbo platform káàkiri kẹ́yìn ìyá wọn àti bàbá wọn kẹ́ tó gbójú síta ẹ ti kọ́kọ́ rán àwọn ọmọ yín iṣẹ́ wípé kó máa lọ sí gbogbo platform kó lọ máa attack àwọn leaders tó wà ń bẹ̀ kó lọ máa create groups míì láti divide wa àwọn ọmọ yín wà ṣùgbọ́n wọ́n bá wa náà lákọ èmi in particular wọ́n bẹ́ èmi lákọ omi lè sọ àwọn ẹlòmíì o if not ní Yorùbá Nation Global bá ti go down the rail ṣùgbọ́n wọ́n bá mi lákọ wọ́n dẹ̀ yìí ń ṣe dọ̀la ojoojúmọ́ náà sọ pé àwọn ń dá gúrùpù lẹ̀ wọ́n ń dá gúrùpù lẹ̀ adẹ̀ ń rí wọn náà bọ́n yẹn ń dálẹ̀ náà náà ṣá málámálámáyé nítorí pé nǹkan tó ń gbé dání àbòsí náà gbé dání olè ni wọ́n ọmọ olóṣèlú ẹjọ́ olóṣèlú ni gbogbo wọn ire o fún gbogbo àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. tó mo rò pé gbọ́ bó ṣe rí nù nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí orí mi tanná lẹ̀ pé níjọ́ wo ló dà tí Yorùbá fẹ́ bọ́nu jágbajàgba yìí àwọn èèyàn ti get out wọn together wọ́n ti wà composed àwọn strategize lórí báwo náà ṣe fẹ́ yọ ọmọ wọn àwa sì wà bí tá a ṣe rákòrò tá a ṣe gbára wa jẹ tá a ṣe ń sọ tí ò yẹ ká sọ lẹ́nu Ayọ̀bánjí Akíntóyè òun kì í ṣe leader wa mọ́ because of what tẹ́ bá yọta lẹ́fẹ́ fi ṣe leader yìí tẹ́ bá yọta ló kù fún yín lẹ́yìn Ọlọ́run Elédùmarè àwọn èèyàn jókòó wọn sọ kábàkàbà tó bá wọn lẹ́nu look at Igbos tẹ́ bá ṣọ́ra ní bọ́n ṣe ń bàbọ̀ yìí Ìgbòho wáyọ láyọ̀ lágbára Ọlọ́run á yọ ẹnu wàhálà tó wà yìí gbogbo Yorùbá pátápátá ẹjẹ́ àjọ panupọ̀ ká sọ pé Ọlọ́run á yọ Sunday Igboho ní agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bọ́ sọ́wọ́ ẹrú torí gbogbo oko táwọn ẹni yìí ro oko kí Yorùbá lè ṣẹrú ni Ìgbò ti yarí they have taken their destiny to their hands ọjọ́ ọ̀la wọn ti fọwọ́ ara wọn gbà á ẹbí àwọn olórí wọn ẹ̀rí wọn Lásán Rock ìjọ wo làwọn olórí tiwa fẹ́ lọ bẹ̀ wọ́n wá máa sọ fún wa pé àwọn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àwọn olórí wa ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ẹ̀ lè mọ̀ kí dé tá lè mọ̀ kí ló dé tó lè fi hàn wá kí ló dé tí wọn ò jẹ́ àrí ṣùgbọ́n torí pé olóṣèlú ni wọ́n nítorí pé wọ́n wà prone to politics àwọn politicians sì rí wọn manipulate bó ṣe wù wọ́n rí wọn dà sí bí dàsọ́ bí ẹni yan gúgúrú tó yan tọ́tún tó yan sòsì wọ́n wá fi sílẹ̀ kan dí wọn lẹ́nu ló fà tí wọ́n fi lè sọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá ẹ̀yin inú ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kọjá Lásán Rock ẹ̀yin inú ẹ̀ lọ bá bàbá ẹ̀ lọ sọ fún búbú pé kó rìlíìsì Ìgbòho fún yín pẹ́yìn náà nídìí ọmọ yín gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà kó fi rìlíìsì ẹ̀ kó lọ rìlíìsì ẹ̀ fún yín mo fọlọ́ búra Buhari ló ń dágbò òdúró sí Benin Buhari ni kì í ṣe Benin Republic Government Buhari ni o kì í ṣe ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ẹlẹ́dàá Buhari ni tẹ́ bá lọ bá fọmọ wálẹ̀ fún wa jẹ́ a máa mú nǹkan wa lọ ẹ̀rí bá sọ̀rọ̀ ó ti promise àwọn Ìgbò bóyá ẹ̀ ti gbọ́ ó ti promise wọn pé láìpẹ́ yìí òun á release Nnamdi Kanu tó bá release ẹ̀ wọ́n tún padà lọ bá tó bá release ẹ̀ wọ́n tún padà lọ bá àní wọ́n wà kóòtù press wọ́n máa wà bẹ́ẹ̀ physically báyìí gbogbo kóòtù tí Nnamdi Kanu sì lọ sófà làwọn bàbá yẹn lọ àwọn DSS ò jẹ́ kí wọ́n wọlé ibikíbi tó bá ráyè jókòó wá jókòó bẹ́ẹ̀ni ti gbé wárí gbogbo kéèsì tí Ìgbòho ṣe nìbàdàn àti tó ṣe ní Benin ẹjọ́ ọba aládé mélòó lẹ rí bẹ́ẹ̀ tó fi wí ní ti Nàìjíríà ọba aládé mélòó lẹ rí ọba aládé mélòó lẹ rí tó sọ pé ní tí wọ́n ṣe nílé Ìgbòho táwọn lọ́rùn governors mélòó ló sọ bẹ́ẹ̀ senators mélòó ló sọ bẹ́ẹ̀ house of press member mélòó ló sọ bẹ́ẹ̀ àbáwọn náà tún lágbára sáwọn náà tún bẹ̀rù kọ́ impeach àwọn ni
house of reps member àwọn ni wọ́n pàṣẹ fún president ṣẹ́rù tún bá wọn náà a kàn sọ kan a kàn sọ à ń sọ ń tà ṣe aláǹṣe ẹ wáyé Yorùbá lóde bó kọ̀rọ̀ yẹn ń tá a dá sí ó ní pé kí nǹkan bàjẹ́ ká jáde síta ká máa gbé wo ká máa fi ṣépè fún Yorùbá ẹgbẹ́ wa káwọn kan kóra wọn jọ àwọn àjẹ Facebook àwọn àjẹ social media kọ́ lájẹ́ láwọn ìyẹn làwọn dá sí àwọn ò dá sí pé kájọ parapọ̀ kájọ ló ń tá a ní láti fi rán ilẹ̀ Yorùbá lọ́wọ́ kájọ gbé sókè àwọn ò dá síbẹ̀ àfikọ́ lọ́hún ṣàánú Yorùbá o àwọn kan ṣe Zoom lánàá wọ́n ṣe Zoom meeting wọ́n dẹ̀ jẹ́ àwọn náà fẹ̀hónú wọn hàn wípé ẹ̀gbọ́ Bánjí Akíntóyè tẹ́lẹ̀ ní òun gangan lọ̀gá tí ó làwa recognize òun làwa recognize inú mi dùn in fact mo fẹ́ sọ pé Zoom meeting yẹn tí mo wò òun ló tún jẹ́ kí ara mi wálẹ̀ díẹ̀ nírìn àjò tí mo lọ ló jẹ́ kára mi wálẹ̀ díẹ̀ pé tírú ẹ̀yin ìbá ṣì wà bẹ́ẹ̀ tẹ́ ṣe sọ̀rọ̀ á jẹ́ pọ́kàn balẹ̀ á sì ní hope mò ń bọ̀ ẹ jẹ́ àwọn Zoom meeting yẹn. ọgbọ́n a sì ń gba ìmọ̀ràn àti àtìlẹ́yìn látọ̀dọ̀ wọn olùṣọ́ àgùntàn ni wọ́n àwọn ni wọ́n sì bá wa coordinate chapter wa tó wà ní Belgium àwọn náà ni bàbá wa Shepherd Soyoye bàbá over to you sir. ọ̀wá lẹ́ǹkan sí mo kí gbogbo ilé Odùduwà á gbè wá ní agbára Ọlọ́run ilẹ̀ òmìnira nígbà ayé wa ìtọrẹ la máa fi pa èmi gẹ́gẹ́ bí ọmọ yín aṣojú yín nílùú Belgium wọ́n fi tó gbogbo ilé létí wípé mímí kọ́kọ́ mi wá bọ́inbọ́in ni a dúró ní abẹ́ àkóso bàbá wa Professor Bánjí Akíntóyè àti olùdarí wa ní diaspora Dr. Adéyẹyè ní pé abẹ́ àkóso méjèèjì la wà mo dẹ̀ ṣèlérí pé nígbàkúgbà lóòrèkóòrè gbogbo decision àṣẹ tó bá pa ó di dandan ká fi múlẹ̀ lótìtọ́ àti lódodo kí Olúwa kó ràn wá lọ́wọ́ ẹ ṣé gan sà. ẹ ṣé bàbá àdúpẹ́ sà màmá wa tí màá introduce bó ṣe sọ lẹ́ẹ̀kan. dókítà wa kẹ tó máa tẹ̀síwájú lọ sà àwọn èèyàn kó bá kẹ tó tẹ̀síwájú bóyá láàrin ìṣẹ́ ti dé ń sìn ẹlẹ́yìn ní diaspora. ọmọ òdu àdúró gbẹgbẹ ẹnikẹ́ni ò yọ bàbá àwọn Júdásì láàrin wa wọ́n torí ìjẹkújẹ àbẹ̀wò àwọn olóṣèlú ni wọ́n lọ ṣe tó wù wọ́n àwọn láti yọ dànù eégún wọn tó ṣẹ́ nílànà mọ́ a ò yọ bàbá o bàbá wà bí bàbá wa a sì dúró tí wọ́n gbẹgbẹ ni gbogbo chapters pátá ló wà pẹ̀lú chapter kan péré ni wọ́n rí mú lọ chapter ọdẹ ni àwọn tó ti jáde mẹ́ta ya kúrò lẹ́yìn wọn tó dúró ti bàbá gbẹgbẹ ni wọ́n dúró lẹ́yìn adarí wọn oníjẹkújẹ tó lọ àwọn tó kù sí tó mú wọn ẹ ṣé. ẹ bá wa tẹ̀síwájú láti sọ àwọn coordinator country tí wọ́n sì wà pẹ̀lú àwọn bàbá wa. ẹ ṣe bóyá ṣé ká màmá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ yìí láti Republic of Ireland Barrister Fúnmi Ṣóyẹmí màmá over to you láàrin ìṣẹ́jú kan mà. ẹ káalẹ́ gbogbo ilé o ẹ káalẹ́ ẹ̀yin ẹlẹgbẹ́ mi o orúkọ mi ni Fúnmi Ṣóyẹmí láti ìlànà ọmọ Oòduà Republic of Ireland àwa lẹ́yìn bàbá ayọ̀ bàbá o àwọn tí wọ́n ṣe bíi ọmọ ẹ̀yìn Jésù Júdásì ni wọ́n ń ṣiṣẹ́ àdẹ̀bá wọn lọ́wọ́ sí bàbá wà pẹ̀lú wa o àwọn láyọ̀ o ayọ̀ bàbá o ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣé màmá thank you ma táwọn bí bá ti sọ̀rọ̀ tán máa ka àwọn chapters tó kù tí gbogbo wa jọ dúró àti release statement lónìí orúkọ gbogbo wa ló lè wọ́n bẹ̀ pẹ̀lú chapters tá a ti wá ohun tí àkókò tá a ní péréte ni torí ẹ̀ tó gbé mi rù so ìdí nìyẹn tá a fi lè take time tí gbogbo àwọn coordinators wa kí wọ́n bá wà níbí kò ní sí àyè fún gbogbo wọn láti sọ̀rọ̀ ṣùgbọ́n àwa tẹ́ rí yìí à ń ṣojú gbogbo ilé ni a tó ń jáde bọ̀ kì í ṣe àkàtà ó jáde rèé a tó ń jáde bọ̀ ní gbogbo ìgbà lẹ́wọ̀n mọ̀rí wa lórí ọ̀rọ̀ yìí ẹnìkan kì í dá igbó ṣe ọ̀bàyéjẹ́ náà ni yóò lọ wá bí jókòó sí ẹ ṣé àdúpẹ́ a ní àwọn bàbá wa lábíbí láti
Western USA. Orúkọ wọn ni Àrólé Fákọ̀yà. Ọkùnrin takuntakun ló tẹ bá gbọ́ lẹ́nu wọn. Ẹ mọ̀ pé àwọn èèyàn bí èèyàn ń bẹ ní ìlànà. Ó kó wo sì wá omi bàbá wa pẹ̀lú. Àrólé over to you. Ẹ ṣé o, mo kí gbogbo ọmọ Yorùbá pé a kú ojúmọ́ o. Mo lè dúpẹ́ lọ́wọ́ dókítà wa Adéyẹyè náà àti gbogbo àwọn ọmọ Yorùbá àgàgà àwọn mídíà tí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n dojú tì wá. A wá láti ìlànà USA Western Chapter. A fi ń dá gbogbo ọmọ Yorùbá lójú pé gbọ́ngbọ́n ládúró ti bàbá o. Àlè padà gbọ́ngbọ́n ni. Lágbára Ọlọ́run bàbá kó adílẹ̀ lérí lágbára Ọlọ́run ẹnì kankan ní yọ sọnù nínú gbogbo wa. Ẹ ṣé o. Ẹ ṣé, a dúpẹ́ o. Thank you. A ní bàbá wa míì láàrin wa. Àwọn náà ni Mr. Akeem Adédayọ̀ láti Sweden. Àwọn nọ́mbà wa coordinate ti Sweden. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. Bàbá, over to you. Ẹ káalẹ́ o. Ẹ kú jókòó ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin dádì wa gbogbo. Orúkọ mi ni Comrade Akeem Adédayọ̀. Bó tilẹ̀ jẹ́ pé mo wà ní ẹnu iṣẹ́ báyìí, ṣùgbọ́n bí mítìn yìí bó ṣe jẹ́ nǹkan túbọ̀ yẹ̀ ṣe kókó tó, mo nílò láti sáré wáyè láti yọjú. So mo dẹ̀ ń fi àkókò yìí dá wa lójú pé gbọ̀ngbọ̀n ní Sweden wà lẹ́yìn bàbá wa alànà Professor Banji Akintoye. Àwa omi kan o, àdẹ̀ṣe gbogbo ibi tán bá dẹ̀ ń kó wa lọ lágbára Ọlọ́run, a máa débẹ̀. Irú nǹkan báyìí ò lè ṣe kó má wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So gẹ́gẹ́ bí àwọn dókítà wa ṣe ti ṣàlàyé, nǹkan tó ṣe kókó ni pé a gba Sàtánì láyè, a gba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ láyè. Ìlànà wà, gbogbo wa náà dẹ̀ la wà pẹ̀lú bàbá àti gbogbo àwọn tó jẹ́ adarí wa tó dúró déédéé pẹ̀lú bàbá. Ọlọ́run á fún wa ṣe. So gbogbo Sweden ló wà lẹ́yìn bàbá o, tó jẹ́ ọmọ ìlànà. Bí ọ̀rọ̀ mi ṣe lọ ní àti. Ẹ ṣé, a dúpẹ́ o. Bí olóòtú ṣe sọ lẹ́ẹ̀kan, ní gbogbo àwọn chapters láti ní ìlànà ọmọ Oòduà tí a sì wà pẹ̀lú bàbá, máa dárúkọ àwọn tó jẹ́ adarí níbẹ̀. Tá a bá rẹ tó mọ̀ wọ́n kẹ́ béèrè kẹ́ ẹ lè mọ̀ pé gbẹ́ngbẹ́ng láwà pẹ̀lú bàbá. A ní chapter ní Australia tí bàbá wa Dr. Mọ́tòṣọ́ tí wọ́n ń darí. A ní chapter ní Brazil tí Mr. Adéyínká tó ń darí. A ní chapter ní Benin tí Mr. Mufti tó ń darí. A ní chapter ní Western Canada tí Comrade Yombo Adéwì tó ń darí. A ní chapter ní China níbi tí Mr. Akíntúndé ń darí. A ní chapter ní Côte d'Ivoire. A ní chapter ní Ireland níbi tí Barrister Fúnmi Ṣóyẹmíwà tó ń darí. A ní chapter ní England. Ní alẹ́ òní ojú tó ń kàn mí nìyẹn ni a fẹ́ ṣètò ẹni tó máa coordinate ibẹ̀. Torí pé tó ń kọ ẹnìkan tó wà níbẹ̀ yẹn, ó ti dárúdùrúkú sílẹ̀, wọ́n ti gbowó, wọ́n ti gbàjẹ́kújẹ lọ́dọ̀ àwọn olóṣèlú, wọ́n sì lọ. Ṣùgbọ́n lálẹ́ òní ẹlòmíì yóò jókòó lórí àga rẹ̀ bí Olúwa ti ń bẹ. A ní chapter ní Finland níbi tí Comrade ọlọ́kọ̀ wà, ẹbí Fọlọ́runṣọ́ gbogbo àmọ̀ wọn. A ní chapter ní France níbi tí a ti ní Mr. Kọ́lá Àfọlábí tí wọ́n ń darí. A ní chapter ní Germany tí Mr. Ayọ̀dèjì Akin ń darí. A ní chapter ní Ghana níbi tí Mr. Dúpẹ́ ń darí. A ní chapter ní India tí Pastor Májẹ̀kọ́dùnmí ó ń darí. A ní chapter ní Italy tí arábìnrin wa gbẹngbẹ yẹn tó ń darí, Lady Best. A ní chapter ní Norway níbi tí ìyáàfin Mojírọ́lá tó ń darí. A ní chapter ní Qatar níbi tí Reverend Túndé Dàda tí wọ́n ń darí. A ní chapter ní South Africa níbi tí Mrs. Anita ti jẹ́ coordinator. A ní chapter ní Spain ní Mr. Délé Ọdẹ́sọmíwà tí wọ́n ń darí. Chapter ní Sweden níbi tí Mr. Adédayọ̀ Akeem tí wọ́n ń darí. A ní chapter ní UAE níbi tí Mr. Adéọlá Junaid tí wọ́n ń darí. A ní chapter ní Turkey
lábẹ́ ìdarí àti àkóso Mr. Alade. A ní chapter ní Western USA ní ti Mr. Ṣẹ́gun Ọ̀ṣúnsànyà tí wọ́n ń darí. Ẹ gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí, àwọn chapters kan wà tí a conclude ló jẹ́ wípé wọ́n ti ń rọ̀n ṣùgbọ́n wọn ò tí ì yan ẹni tí yóò máa darí wọn. Ó ní ò jẹ́ kí n pe gbogbo orú àwọn èèyàn yẹn mọ́. A níbi bíi Austria, níbi Côte d'Ivoire, gbogbo àwọn ibẹ̀ wọ̀nyẹn a ò tí ì yẹjú rẹ̀ ní Kazakhstan, Luxembourg, Poland, Russia, Senegal àtàwọn míì tá a ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ibi tí gbogbo àwọn yìí wà, gáàlì kan wá jáde kó lóun láyà òun yọ bàbá. Kí ẹnìkan jáde kó lóun láyà òun yọ àlànà. Kí ẹnìkan jáde kó ní kò sí bòwò ti jẹ́ àwọn mélòó ni wọ́n bá rò ó tí wọ́n lọ́ fi láwọn yọ àlànà. Ó yẹ ká gbé wọn lọ sílé ẹjọ́ ni. Wọ́n sọ̀rọ̀ on behalf of Ìlànà Ọmọ Oòduà tààrà rẹ̀ wọ́n níṣẹ́. Who constitute Ìlànà? What did they know about Ìlànà? Nígbà tí bàbá kúrò ní YWC, nígbà tí àwọn olóṣèlú wọlé, ó tún ṣe wọlé lélẹ́yìí, tí Ìlànà Ọmọ Oòduà bẹ̀rẹ̀. Princess Oyèrónkẹ́ ó ń bẹ láyé kò tí kú, ó pè lórí kí la fẹ́ ṣe. Èmi yìí ló kọ́kọ́ sọ fún pé kí ni ká ṣe lógo. Òun ti lọ bá bàbá face to face. Bàbá ní alànà ni wọ́n pe àwọn Ìlànà Ọmọ Oòduà lókùn tí kìíní yóò máa jẹ́. Èmi tó sọ fún ni ká ṣe lógo. Ẹni tí mo ní kó ṣe lógo yẹn kò tẹ́ mi lọ́rùn, mo sẹ́yìn ẹ̀sọ́ Oyèrónkẹ́ mo ní lógo yìí ò tẹ́ mi lọ́rùn. Ó dẹ̀ wá ẹlòmíì tó ṣe é. Àwa ń lo ìlànà. Ìgbà tá a bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọwọ́ tó dé, ọwọ́ dé wọ́n láwọn èèyàn bàbá. Kí ló ń mọ̀ tó jẹ́ ìlànà? Ìsọkúsọ ni ọ̀rọ̀ rírùn gbáàsì ní pẹ̀lú tó bá ní àwọn ni àwọn tó kankan. Àwa gbogbo àgbájọwọ́ ní ìlànà ọ̀yọ́ bàbá wa o. Bàbá wà pẹ̀lú wa gbẹngbẹng bí òkè. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa. Ní wọ́n ní ṣókí báyìí ní ọbẹ̀ oge. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ olùdarí fún gbogbo àwọn coordinator, òun ni wọ́n ti fẹnu ara wọn sọ yẹn wípé àwọn ìlànà ojú ohun tá à ń gbèrò náà ni pé kí gbogbo ẹ̀ kó lè dáa, torí pé béèyàn ò bá yọgi tí ó ń ṣe èéfín, a jẹ́ pé ojú ọ̀hún náà kò ní fi ríran rí oúnjẹ tó ń dáná lórí iná. Mi mọ̀ bóyá èdè tí mo pè yẹn ó yé wa dáadáa. Ibi tá a máa mú dúró leléyìí, ṣùgbọ́n ẹ pàdé wa ní aago méje yọgi tí à ń bínú ara wa. Ohun tá à ń gbèrò náà ni pé kí gbogbo ẹ̀ kó lè dáa, torí pé béèyàn ò bá yọgi tí ó ń ṣe èéfín, a jẹ́ pé ojú ọ̀hún náà kò ní fi ríran rí oúnjẹ tó ń dáná lórí iná. Mi mọ̀ bóyá èdè tí mo pè yẹn ó yé wa dáadáa. Èrò tó ń lọ sókè òkun ẹ̀yìn dà. Ságbàsúlà àti máa wálé iṣẹ́ tó kójú òṣùwọ̀n láti bá ní ṣètò ìwé ìrìnnà ní kókó. Ọpẹ́ o! Ṣíṣe ìwé ìrìnnà dìrọ̀rùn ká bá ní ṣètò ilégbèé fún ìgbádùn àkókò ìsinmi lẹ́nu iṣẹ́, ìrìn àjò afẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́, lílọ sí Mẹ́kà òun Jerúsálẹ́mù, ó fẹ́ lọ kàwé lókè òkun, iṣẹ́ kíkọ́ lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Force Excellent Able Travels and Tours Limited wọ́n gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìn àjò ojú òfurufú. Force Excellent Able Travels and Tours Limited àwọn gan lọ́ba láti bá wa dòwò pọ̀. Ẹ lè pe 09055052472. Ẹ sì lè tí àtẹ̀ránṣẹ́ sórí +639 174 163 562. Wọ́n wà ní nọ́mbà 45 Shokenway Òkè Ìjẹun Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ lè kàn sí www.excellenttravels.com.ph. Force Excellent Able Travels and Tours Limited. Ìrìn àjò dìrọ̀. ìtọ́kàn múnú mi dùn ni pé Yorùbá mọ tí wọ́n fẹ́, Yorùbá mọ ta ló lórí wọn. Yorùbá àwa tá a jà fún Yorùbá nation àmọ́ ta la síwájú. Èèyàn bá àgbémú, èèyàn bá àgbésẹ̀, èèyàn bá àgbórí, olórí ààyè olórí náà la máa bó lórí. Ṣé tó ń ṣẹlẹ̀ nílùú yìí ni ká sọ pé àwa support, táwa sọ pé orí tún ṣí wa, àtúntẹ̀lú lóṣèlú. Ṣé bó ṣèlú tá a lọ láti ìdé yìí, èmi yìí wà nú ẹni tó ń jẹ́ pé
àní mo fi owó mi ra mínírààsì fún àwọn èèyàn pé kán máa mú tìdùnnú nígbà tí Kúkú fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì. Tínú mi dùn bí ẹni pé ẹni tá à retí dé. Ìgbà wa lọ tá a dé Ìkìlà bá bọ̀, àwọn èèyàn wa ni wọ́n ń gbé pa lójoojúmọ́, àìmọye owó tí wọ́n ń gbà ní ọwọ́ wọn, owó tí ò sí, ẹlòmíì ti ta nǹkan ọ̀ní ẹ̀, pẹ̀lú ẹ̀ náà kò tó ká. Ṣé pípa tí wọ́n ń pa àwọn èèyàn láṣí mi lórí ni màá tún máa sọ pé 2023 èmi kìíní yìí lọ́wọ́ sí, kí pípa yẹn lè tún máa continue, àbí ta ló lóṣèlú ràn lọ́wọ́? Ní last year lọ́dún tó kọjá nígbà COVID-19, oúnjẹ tó tọ́ sẹ́mi àti ẹ ti gbàgbé ni, níṣẹ́ ló lọ́tẹ̀lú tì mọ́lé, palliative tí wọ́n ní wọ́n fún wa, níṣẹ́ ló lóṣèlú lọ tì mọ́lé. Káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti rí. Wọ́n rí lẹ́kọ̀ọ́, wọ́n rí lọ́yọ̀ọ́, wọ́n rí lógùn, wọ́n rí lẹ́dọ̀, káàkiri ayé, káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti rí oúnjẹ níbi tí wọ́n lọ tì mọ́. Oníkálùkù wọn lọ kọ́ warehouse tán tì mọ́ ni. Kí wá ní sírímẹ́ǹtì? Kí ni ìṣírí ẹlẹ́wọ̀n tó sago mọ́wọ́ tí màá tún máa sọ pé mò ń kọrin kí 2023? Kódà níwà láàrin wọn tó jẹ́ gọ́fúnà ẹgbẹ́ wọn, òun gan sọ̀rọ̀ péjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ àwọn kan ti kọwọ́ bọ̀, ó ti dìjọba kàbá. Gbogbo wa náà la mọ̀ tán pé kì í ké ọ̀rọ̀ sọ, kò ń ṣẹni tó ń bẹ̀rù. Yorùbá ní a kì í tẹ̀ tó fún ajá, òun kì í tẹ̀ tó fún ajá tiẹ̀, kì í sì fìgbà kan bọ̀ kan nú, kì í fìgbà kan bọ̀ kan nú rárá. Orí òdodo ló dúró lé. Ẹgbọ́n tọ́tọ́ ń sọ lórí ìjọba tó wà lóde yìí àti lórí kíkíní ló jó ṣèlú gan. ń bọ̀. Thank you very much, the media, for standing with me and the rest of Nigerians and ensuring good reportage in the activities of this country. And I want to assure you that whatever you're doing it for yourselves, for your countrymen, for your society, and for everyone, including those who are foreigners. We have a collective responsibility to bring to the knowledge of all what is happening and how we can overcome our challenges. As the fourth estate of the realm, you have a responsibility to disseminate information from government and then from the people. Don't shy away from your responsibilities. For some of us who have chosen to be on the side of the truth, on the side of justice, equity, and fairness, most media houses are running away from us. They have refused to decode what we say about what is happening. I'm over 40 years in politics, and I have chosen to take the path of truth, part of integrity, part of fairness, and part of equity, and part of justice. Because I believe that that is the only thing that can take us out of the mess that we are in Nigeria. And there is no doubt, even those are children in primary school, in kindergarten, in our homes who are yet to begin formal education, they are aware that our country has gone down. And I quote the Emir of Kano, or rather, deposed Emir of Kano, who said, in the last 6 years, Nigeria has been taken back to 40 years where we started. And that is the truth.
who is afraid of EFCC today, who is afraid of intimidation today, who is afraid of blackmail, who is afraid of being castigated, and I said that nothing is wrong in Nigeria. But an average person who stands for the truth, who stands for justice, equity, and fairness, can confirm that things are wrong in this country. Talk about key issues. Corruption. Where are we? Are we fighting corruption? If we are fighting corruption, should some people who have been accused still remain in their offices if this government is committed to fighting corruption? See what is happening. If you talk about the economy, globally, it is the private sector that drives the economy. Today in Nigeria, where is the position of the private sector? If you talk about security, where are we? We don't even know. The federal government have lost control. Nigerians are suffering. Nigerians have become IDPs. Only few of us who are privileged to have security can be said to be secure, but every other Nigerian is suffering, is under siege. Talk about what? Talk about education. Go to a higher institution. Talk about agriculture that is supposed to be a support to the oil economy of this country. Where are we? We're just paying lip services. I know that Mr. President intended well when he came in 2015, but some cabal have taken over this country and they are driving this country to the mall. I'm not sure Mr. President is aware of what is happening. If he were aware, I believe that he will rise up to his responsibility and take steps that will correct what is happening in our country. Many people have been intimidated. They cannot speak. They cannot open up to even advise the presidency. We are getting to a level that if action is not taken to redeem the situation we are in, tomorrow we'll wake up. An unknown government, unknown bandits they call them, will take over this country and will be nowhere. And will not be able to stand on our feet. So for me, I'm concerned as a Nigerian, as a patriotic person who wants things to work, who believes in Nigeria as you can see the symbol of unity on the colors that I wear and I carry everywhere, around the world, wherever I go in this world, I wear these colors. To show that I believe in Nigeria, first of all, I believe in my home state. The Tiv, the Idoma, the Igede people uniting and working together can bring prosperity. And of course, the Nigerian colors are here. Green, white, green. I believe in the unity of this country. And so mine is to encourage all of you. Don't take the path of sycophants or mediocres or people who are out to feed their pockets. They take the path of patriotism, take the path of upholding our country, Nigeria.
Today there is no justice, no fairness, no equity. I keep repeating. You talk about in the southeast, where is Nnamdi Kanu? Has been detained because according to those prosecuting, we were told that he breached the laws of this country. In the southwest, Sunday Igboho, he was apprehended. He ran away, but he was caught up in Benin Republic, and the federal government is interested. Why? We are told that he also breached the provisions of the laws of this land. Then, how the Fulani herdsmen and militia who have been given a new name of bandits, and everybody knows that they are Fulani men. 2 or 3 weeks ago, some of my subjects in Benue said, our children were kidnapped, 3 girls and 1 boy. And then 2 Hausa men, 6 of them who boarded Benue Links vehicle to go to Zamfara, they were kidnapped. And their parents were asked to bring 30 million. And in the course of negotiation, these bandits took pictures, photo clips of their bandits and these our children and posted on the social media and said that if you don't give us this money, we're going to kill them. And they were not even marks. They displayed themselves. And up to today, no security may have gone after them. And then you tell me you're arresting IPOD leader. You're arresting Igboho. So where is the justice, fairness, and equity? How many people? Over 1,700 people have been killed in Benue, and they have continued to kill. I've just chosen not to be talking about this lamentation or this. That is why I went out and decided that we will form community volunteer guards who will complement the security agencies. Security agencies in Benue State, more than 100 of them, DSS, police, army, and civil defense. More than 100 of them have been killed in Benue State in the course of them trying to keep peace and restore peace in our country. So this is a challenge. So you can see that the federal government is helpless. We all need to join hands together to help this federal government. They have failed. They have not performed. And unless we all rise up, whether you're a journalist, whether you're a politician, whether you're a civil servant, whether you're a security man, whether you're a farmer, whoever you are, this government have demonstrated that they have no capacity at all. Because the primary responsibility of any responsible government is to provide security for lives and property. And where government fails in its primary responsibility, it means there is a problem. But this country do not belong to me as governor, or to the president, or to National Assembly, or to state houses of assembly. It belongs to all of us. Those of us who are here today as leaders, we are here on temporary basis. We may not be there tomorrow. But we have a responsibility to preserve our country, Nigeria. And so I want to implore all of us to rise up to our responsibilities and not to be blaming leaders, president, governors, and National Assembly. You, in your own little way, what have you done to contribute, to add value, to help salvage the situation? But I tell you, where we are today, we have failed.
And I want to employ Nigerians. Continue to pray as I do for the president, for governors, for National Assembly, for all of us traditional rulers who are in authority today. Collectively, we have failed as leaders of this country. This is not the Nigeria that our forefathers worked hard, sacrificed their lives to bring forth. So let us join hands. Now let me end my opening remarks by saying that the Bible says we shall know the truth and the truth will set you free. Let us walk with the truth. Let us stop deceiving ourselves. Let us say the truth at all times. Whether we are going to die or we are going to live or we are going to enjoy it or not. I want to remind Nigerians that one day, wherever you are, whatever you have, whoever you are, one day you will die. And that will be the end. But what will be important will be posterity will remain you. We remember you for being on the side of justice, on the side of adding value, or on the side of injustice, and helping to be part of retrogression in this country. But if you contribute positively by staying on the side of justice, posterity will ever remember you. Like we hear about King Martin Luther. Ilẹ̀kẹ̀ pọ̀ ń gbó kí ṣọ̀gbó tó yan kele láàyò ọ̀pọ̀ igi ní bẹ nígbó ká tó fi gé ọmọ gbẹ́gbẹ̀dù ilé ìwé Calvary tí ń bẹ ní Arepo ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta mọ́gbà kákọ́ ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé tó yanrantí tí ò lábùlà àní tẹ̀gàn ní ẹ̀ ilé ìwé Calvary ní ẹjẹ́ àgbé fún o yàrá ìkówèésí tó kún fọ́fọ́ fún ojúlówó ìwé yàrá àṣedọ́rawò tó ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí ìmọ̀ ìjìnlẹ̀ bíbá yàrá ìkàwé tí ń pe ọmọ wá kàmí dánwò ń lóbi ìyá ọ̀kẹ́rẹ́ àyè ìgbaniwọlé ń bẹ sí àwọn yàrá ìkàwé bíi ìwé ń derí àbá òṣòfò nursery primary girama kékeré tòun girama àgbà ìjọba lù ló ń tẹ̀ gbà Calvary Group of Schools ń bẹ ní 125 Calvary Avenue Pipeline Arepo ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọn rèé o @School Calvary tàbí ìkànnì tọrọ yín léka wọn www.calvarygroupofschools.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ kàn sí rèé 08164335641 tàbí 07039884475 Calvary Group of Schools, trust in God. Governor Samuel Ortom of Benue State, an outspoken governor, very versatile governor, a governor that is a valiant but never a coward. Governor tó jẹ́ pé ó ríran ó sì ṣetán láti sọ òdodo tó sì máa ń sọ òdodo ní gbogbo ìgbà. Governor Ortom ti ìlú Benue. Ẹgbẹ́ àwọn analysis tí bàbá yìí ṣe lórí ìlú tá a wà yìí ṣé ká máa wá bá lọ bẹ́ẹ̀ ká tó gbé báyìí ní 2023 padà ká tó gbé báyìí ní 2023 ṣó ló dáa. Bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tó jọ̀rọ̀ tó tóbi. Ó ní lẹ́nìí ó ní Nnamdi Kanu ó ní wọ́n gbé ní east. Ó náà sọ pé ó ń dàlúrú. Ó ní wọ́n gbé Sunday Igboho ní west. Ó ní wọ́n sọ pé ó ń dàlúrú. Ó ní ṣùgbọ́n àwọn Fúlàní tí wọ́n yí orúkọ wọn padà tó ń pè wọ́n ní bandit. Ó ní àwọn ń gbé àìmọye èèyàn pa bó ṣe wù wọ́n. Ó ní wọn rí nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn. Ó ní nílùú àwọn wọ́n jí àwọn kan gbé. Fúlàní ò bójú o. Wọ́n lórí láyà wọ́n ya fọ́tò pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. Wọ́n níṣẹ́ ìráwà wọ́n dẹ̀ fi sórí social media. Wọ́n níṣẹ́ ìráwà tá a gbé wọn yìí. Tẹ́ ẹ̀ bá wá gba àwọn ọmọ yìí pẹ̀lú 50 million àwọn á pa wọ́n ni. Ó ní dèní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí kò sí security kan tó wá wọn kiri. Ìgbòho wà níbi tó wà ó sá débẹ̀ ni. Kò wá sí tó ṣẹlẹ̀ sí dọ́là.
wọ́n ń ṣe tó ń ṣe yìí láṣegbé láti fìyà jẹ́lẹ̀ Yorùbá ni. Àwọn Yíbò ni wọ́n ń fẹnu ara wọn kọ méje tẹ́ ẹ̀ wò yìí. Yorùbá lẹ́nu ara ẹni lèèyàn fi ń kọ méje. Àwọn Yíbò ń kọ méje òun lẹ́rí tí wọ́n lọ sọ tó lẹ ṣe fún Buhari yìí. Yorùbá wí àwí bó la wà bó la sápamọ́ sí. Àṣìṣe àwọn èèyàn là ń wá kiri. Ẹ ó sọ̀rọ̀ sí mi, ó gún mi mọ́lẹ̀, ó wò mí lójú, yẹn láṣì ń bá kiri sìn. Níbi táwọn èèyàn ti jìnnà tí Yíbò tí wọ́n ti ń gbà òmìnira lọ, àwa jókòó síbi àrákòrò. Ọlọ́run á ṣàánú Yorùbá o, Ọlọ́run á ṣàánú Yorùbá. Ìjọba dáwọ́ ìṣẹ́bọ̀ ní àwọn kan tún dá lórí láyà, wọn gbowó kọ́bẹ́ lọ́wọ́ olóṣèlú, wọ́n wá sọ̀sọ̀kúsọ Gbajà Akíntẹ́yè kejìlé yìí wa kejìlé lẹ́nu wọn nítorí tó ti gbà. Ó gbowó kan, ó ṣe kinní kan lẹ́nu yín. Àwọn olóṣèlú tẹ̀ rí ta ló súnmọ́ wọn, ta mọ̀ wọn, ta ló mọ tútọ́ ń pa. Arákùnrin kan bó tiẹ̀ ti hùn kó jẹ́ pé ṣé oníkù ló mọ̀ọ́kà onínú ló mọnú, àmọ́ ìta ṣe rí yìí ó jẹ́ tó wú mi lórí. Ní ìlú Ògùn State ní Abẹ́òkúta local government, tí ìbá ṣe south àjẹ́ north, Abẹ́òkúta south ni, torí bẹ́ẹ̀ ni Yanjú Lípẹ̀dé ló ti jẹ chairman Abẹ́òkúta south ni. Ní ìgbà tí Yanjú Lípẹ̀dé jẹ chairman ní Abẹ́òkúta south, arákùnrin ni leader of the legislative arms níbẹ̀ gbà yẹn, ilé ìgbìmọ̀ aṣòfin ti ìjọba àbílẹ̀ níjọba àbílẹ̀ Abẹ́òkúta south local government. Arákùnrin ni leader of the house, ẹni wá jẹ leader. Àwọn tí wọ́n jẹ leader ní sẹ̀mọ́ ibi tó ń kọ́lé sí, tó bá jẹ leader ọdún kan wọ́n mọ ibi táwọn kówó lọ. Ṣùgbọ́n bí mo ti ń wo arákùnrin, ó dàbí pé díẹ̀ nínú àwọn olóṣèlú tí wọ́n ṣòtítọ́ ni. Ó ní pẹ̀lú bó ṣe jẹ leader sí, ó lóun ò mọ bí wọ́n ṣe ń ṣàkóso owó ti local government tó jẹ leader sí. Ó lóun ò sì bí wọ́n, ó nítorí pé òun rí pé ìgbìyànjú òun láti máa tọpinpin ikú ló fẹ́ mú wá fóun, ó lóun yá síra ró. Wọ́n ti ń ṣe nù. Olóṣèlú ò fẹ́ kẹ́ ẹ bá challenge àwọn rárá. Odindi leader of the house, ó lóun ò mọ bọ́rọ̀ ṣe rí. Iye tó tún wá yà mí lẹ́nu jù náà arákùnrin ni pé ó tún wá jẹ́ taxi driver nísìn. Mọ́tò ní wà, ó ń wa mọ́tò tó fi ń ṣòwò ni. Kì í ṣe pé bóyá ó ń ta mọ́tò, kì í ṣe pé bóyá ó kọ́lé kan tá àríwé ẹ̀rí, kì í ṣe pé bóyá ó ṣe nǹkan kan míì rẹpẹtẹ. Ó padà sí di mọ́tò wíwà tó fi ń ṣe transportation. Local state kan náà tó jẹ́ leader sí tẹ́lẹ̀. Àwọn tó wá ń bọ́ lẹ́nu ọmọkùnrin tí mo gbọ́, ó jẹ́ kí n wò pé a ṣe ń torí ẹ̀ pé wà nù wọn. Tí mo gbọ́ mo fẹ́ kẹ́yìn náà gbọ́. Ká lè jọ jókòó ronú, ẹ̀yin tẹ̀sí nígbàgbọ́ pé kò sí tó burú tó bá ṣe 2023, kò sí tó burú wọn Nàìjíríà ni, ìyà tó fi ń jẹ wá pọ̀ o. Bàbá Páyọ̀ Adébánjọ wọ́n pè wọ́n sí Zoom kan ní ìjẹta. Ara àwọn tí wọ́n nígbàgbọ́ sí wọn Nàìjíríà. Nígbà tí wọ́n ní kí bàbá yìí sọ̀rọ̀, lágbára Ọlọ́run máa gbé fídíò yẹn wá lọ́la. Nígbà tí wọ́n ní kí bàbá yìí sọ̀rọ̀, bàbá yìí ní gbogbo fáàrà tẹ́ ẹ ṣe yìí, ó ló fi yé mi wípé ẹ nígbàgbọ́ sí wọn Nàìjíríà, ẹ dẹ̀ nígbàgbọ́ sófin Nàìjíríà. Bàbá yẹn ní pípẹ́tẹ́ pè mí yóò yẹrú mi o, kémi sọ̀rọ̀ ń bí. Ó nítorí wípé èmi ò dúró lórí wọn Nàìjíríà o. Ó ní mi ò dúró lórí constitution tó ń rú kiri, ní ìsì dúró lórí system tí wọ́n ń lò yìí mọ́. Ó lọ́nà ọ̀gbà ṣòṣèlú nísìnyí olóhùn òfẹ́. Bàbá yìí ò tijú láti sọ bẹ́ẹ̀. Ó ní tó wù mú ni pé ẹ jẹ́ á padà sípìlẹ̀ kọlọ́múdọ́gùn yẹ̀gbẹ́ kí Yorùbá dá dúró, kí Yíbò dá dúró, káwùsá dá dúró, kí wọ́n máa dá ṣèjọba wọn. Ó ní tó ń fẹ́ rèé. Láàárín gbogbo èèyàn ni bàbá yìí ti sọ. Yorùbá ní ṣàkátà pàálà sítọ́, tó bá dé títọ́ bá ti yí lẹ́nu, ó ti dàrùn. Máa gbé fídíò yẹn wá lọ́la lágbára Ọlọ́run, ẹ̀yin ló wò ó. Mi ò prepare lẹ́nìí ni.
kódà mi mọ̀ pé wọ́n sọ̀rọ̀ débẹ̀ pàápàá. ìrònú tó yẹ kó wà ní ọmọ Yorùbá káàkiri rèé, kì í ṣe pé káwọn kan lọ máa lùlù kówó, káwọn kan lọ máa lùlù kó tó ń bí kan, káwọn kan máa lùlù kí Yorùbá bọ́ lóko ẹrú, kó jẹ́ àwọn kan máa lùlù wípé àfi kí Yorùbá ṣẹ̀rú kú. tá a bá ṣe báyìí ẹnu wọ́ ò lẹ́kọ̀ọ́, tá a bá sì ṣe báyìí Yorùbá wà nípò ẹrú ni. arákùnrin tí mò ń sọ yìí, tí mo sọ pé leader of the house ní tẹ́lẹ̀, ẹ wo arákùnrin kẹ́ ẹ wo olúpò tó wà, kẹ́ ẹ wo tó ń ṣe, kẹ́ ẹ sì gbọ́ tí ń bọ́ lẹ́nu arákùnrin. ẹ wàá mọ̀ pé olóṣèlú tẹ̀yìn ń fọkàn sí, ẹ̀yin tẹ̀ ń gbowó kọ́bẹ́ tẹ̀ ń fọkàn sí, tẹ̀ ń nífẹ̀ẹ́ wọn, àbúrú tí ó fà wá rè mò ń bọ̀. My name is Honorable Fatai Adeleke. I was former board member environmental in Abeokuta local government. Later, I was given as the supervisor for works and housing in Abeokuta local government. Later, somebody called me in the community to come and obtain form. I became the councillor and I was the speaker of the same local government, Abeokuta South. When I was in government, I was fighting the government all through my tenure in the office. My name once again is Honorable Fatai Adeleke from Abeokuta South. They don't like me at all. There is no drawing board in Nigeria, no proper planning. What do you need money for? To get necessary things. Money is not meant for unnecessary things. Let's just change. For the past 60 years, that is the age of retirement. Nigeria cannot showcase a project. During the time you were active as councillor in Abeokuta South, what were the things they were using the money for if they were not putting it in road projects? God bless you. They don't allow me as the speaker of my local government to know anything about income and expenditure of my local government. Go there and clarify. Who are they? My chairman was Nyojuli Kwede. My own name once again is Honorable Fatai Adeleke. I don't know anything about income and expenditure of the local government. There is no way for you to speak the truth in Nigerian governance, which is very bad. I'm a BSc holder, a second class honor. I am a driver. Here in Songo to Abeokuta, they know me. I have son in Ogunpoli. My first daughter is in Houston in America. I suffer to send my children to school. I am Honorable Fatai Adeleke, the speaker of Abeokuta local government. They don't like the truth in Nigerian governance. It is very bad. This is my advice. Anybody that wants to govern Nigeria should go and study what they call vanity. When you study vanity, you will know that when you acquire too much, you are wasting your time. What do you need money for? Just for you to be averagely okay. You don't need money to build a house of 300 billion. You can build a boys' quarter with simple 500,000 and stay with peace. People are suffering in Nigeria. From your business, you cannot bring out your money to help Nigerians. What is the meaning? Is this a country? So it is zero. We cannot boast of a project under 60 years of age. I went to university and I built my first house hustling on the street at the age of 26 years. I married a good wife. I don't need excess money. We need money to control the citizen. Yes, there's no time for any youth or any worker in Nigeria. There's no room for you to address your boss, which is very good. Once again, I want my voice to be heard all over Nigeria. I stay in Abeokuta. I am the former leader of the house from Abeokuta local government here in Ogun State. There's no room for you to tell the government the truth. I fought the government when I was in office. Go to my data and contact me. I want to hear my voice all over Nigeria. Nigeria's government are not ready. We should push them away. I want to be Ogun State governor, but I want to spend three months. I don't want any salary. I have my job doing. I'm a driver. I can serve Ogun State just for 3 months. I will not collect salary. I don't want anything. I will give Nigerians my data, the information about my family and my children. If I disobey what you want, if I'm not acting to what you want, you should destroy me and my family. I say it, but what I'm saying today, I will not hear it on the ear. But I want people to hear it and hear my voice. This is internet age. God bless you. Ṣé ń gbọ́rọ̀ ọkùnrin? Ẹ gbọ́ bó ṣe ń bọ́. Ó ti ṣèjọba rí o. Ó mọ ti fún tẹ̀dọ̀ olóṣèlú dáadáa. In and out ló mọ̀. Ọdún tó sọ yẹn, òun nídìí gọ́fìnà oṣù mẹ́ta. Ó tún sọ ńgbọ̀n bá débẹ̀. Àmọ́ ẹni tó sọ pé òun pa èèyàn 6 lójú ogun. Tó tún délé tó pa ẹdìyẹ 6 bí tógun òṣojú ẹni tí lé ṣojú wa o. Tó bá débẹ̀ tó lóun di gọ́fìnà kàtí ẹ̀ ló fẹ́ ṣe gọ́fìnà.
èyí tó sọ yìí tá a bá rò pé kò lè ṣe nígbà tó dẹ̀ ti ṣèpò rí kọ́ ṣéèdì taxi ìdí mọ́tò wíwà ló yẹ kó padà sí fẹ́ni tó wà nínú odidi ipò ó fi hàn pé nígbà tó wà ń bẹ̀ kò kówó jẹ ṣùgbọ́n ó mọ̀ ti fún tẹ̀dọ̀ olóṣèlú ó lè mí ṣe ń pe ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sáwọn olóṣèlú ẹ nífẹ̀ẹ́ sí kí ilẹ̀ Yorùbá tó sì wà bá a ṣe wà yìí láti 2023 lọ ó dákẹ́ padà kẹrówó ó dákẹ́ rówó kábà má padà ṣẹrú kú ní tí mò ń sọ yìí ẹ mọyì ọmọ Yorùbá tó wà nígbèkùn Fúlàní lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọyì àwọn tó ti jí gbé àìmọye tó ti pàdánù ládùúgbò tèmi yìí mo mẹ́ni mẹ́ta orí kó kan yọ àwọn méjì wà ń gbèkùn tí mo sì mọ̀dọ̀lá tí wọ́n ń wá owó ribiribi fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pa kan nú wọn ó jẹ́ ọ̀rẹ́ sínú tèmi mọ̀ wọ́n lọ ṣiṣẹ́ sọ̀vé yìí ni wọ́n lọ sọ̀vé ilẹ̀ kan ni àwọn Fúlàní sì ká wọn mọ́bẹ̀ wọ́n sì gbé wọn nínú àwọn márùn-ún wọ́n pa kan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi iṣẹ́ ránṣẹ́ sáwọn ẹbí mẹ́rin tó kù tẹ́ ẹ bá tètè wá gbà wọ́n àwọn pa wọ́n ni o ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣé káwọn ọmọ wa kí màjèsí máa tọ́jú àgbàlagbà ròrùn lójoojúmọ́ ni ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín ẹ̀yin náà ẹ kóra yín jọ Yorùbá ní àgbààgbà tó ṣẹ̀ṣẹ̀ bì ẹ kóra yín jọ ẹ̀yin àgbààgbà ẹ kóra yín jọ ẹ̀yin náà ẹ lọ dìde mọ́rọ̀ Sunday Igboho n tó ṣẹlẹ̀ sí ń bẹ̀ yẹn ìtìjú ló jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá èmi challenge yín ni o mo fẹ́ rí n tẹ́ ẹ fẹ́ ṣe sọ́rọ̀ yìí lẹ́ẹ̀kan sí bàbá gbàgede mọ̀ Yorùbá Nation Now lẹ́ ń wò yìí lórí ìkànnì BGI TV bàbá gbàgede mọ̀ television station oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wá wo ètò tèmi gbogbo yín náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ bá tí buwọ́lu ṣánẹ́ẹ̀lì wa yìí nípa pé kẹ́ subscribe fún wa ẹ ṣe bẹ́ẹ̀ lénìí kò ná yín ní ìkọ̀kan ọ̀fẹ́ ni bákan náà ni pé àmì aago kan wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí subscribe yìí wà ìtumọ̀ subscribe ni pé follow kò ná ẹ ní ìkankan ọ̀gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àmì aago ìtẹ́ ẹ bá ti tẹ̀ ní gbogbo ìgbà tí ètò bá ti ń gorí ṣánẹ́ẹ̀lì wa yìí wọ́n máa gbé notification wọn máa wá ṣàlàyé fún yín wípé nínú BGI TV ètò kan tó ti gun orí gbáǹbẹ̀ o bákan náà ni pé àwa Facebook ẹ ṣá lọ sí gbàgede mọ̀ with Aláwìyé Adébáyọ̀ bákan náà ni pé ní ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ lọ síbẹ̀ àwa ń bẹ̀ bákan náà ẹ ṣá lọ sí gbàgede mọ̀ _22 ẹ bá wa ń bẹ̀ ẹ tẹ̀lé wa láwọn àyè yìí kẹ́ ẹ tẹ follow wa ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ mi ò ní di èmi lọmọ agbẹran lábàjẹ́ ọmọ àtàgbà kárìṣà ọmọ ẹwú ọmọ mẹmu ègìrì yóò máa dògbòǹgbò ọ̀pẹ èmi lọmọ ẹwú kélé mọjà mọ̀rọ̀ ìjẹ̀gbẹ̀sì agbéṣetán o oore ilé aró àlùkò ṣetán oore lẹ́ẹ̀kọ́sùn ànílékèdèkè ìṣetán mò ń rè lù kẹfun ẹjẹ́ àtúnjọ pàdé ní ìgbà míì tí ń tún mẹ́tò yìí wá bóyá lọ́la àbíjọ Monday èyíkéyìí tó bá bọ́ sí ń bẹ̀rẹ̀ ẹ ṣá dúró ti ṣánẹ́ẹ̀lì yìí kẹ́ ẹ máa wò ó àwọn máa gbé wá fún yín nítorí pé ìdààmú tiwa òun náà ní ìfọ̀kànbalẹ̀ tiyín títí tá a tún fi pàdé èmi Aláwìyé Sàbúrì Adébáyọ̀ ọmọ bàbá tíṣà lábẹ́òkúta tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede mọ̀ ló ń fàsìkò yìí ṣe ládùúrà pé ká pàdé láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter.
bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.